barista ti lọ Òṣùpá Sáyìndì lókun pèsè tàwọn olórin kókó lẹ́gùn yan ṣùkú sáni ìdàgbàdo Òṣùpá Sáyìndì lọ́dọ̀ music lẹ́bi orin ẹni káìdọ̀ music kankan láyé nísẹ́yìn kò sí kan níbẹ̀ tí bàbá mi ò lè kọ́ is either you take it or not bó ṣe jẹ́ òṣàlẹ́gbọ́ yẹn ò lẹ́nu wa níṣẹ́ bẹ́ẹ̀ lọ́hùn sáàtì àdáni wípé igi Òṣùpá Sáyìndì tó tọ́ kó pẹ́ nínú gbòòrò ayé bá mi ṣàmì káwọn agége ayé ò má ṣe kéèké ẹ̀mí dáná. mo tún wá ní Yusuf padà má ti lù bó ṣe ń lọ tẹ́lẹ̀ yẹn gángan ní. wá ń bí ìrètí ṣì ń bẹ̀ fún kì í tán ti gé lórí. ẹ máa gbọ́ mo wá tẹ̀síwájú mo ní. Adékúnlé mo ní bàbá kan tí mo mọ̀ tí mo ń tẹ̀lé o ti ń gbà fún díjúdíjú. mo ní tẹ bá kọrin tẹ máa ń wojú ẹ o ẹ máa lérò tó burú ṣùgbọ́n tẹ bá súnmọ́ tán lẹ máa tó mọ̀ pé ẹni tí bàbá ń bínú sí ó ti ń ṣe bàbá wọn o ọ̀nà ti di ọjọ́ ti pẹ́. àbá ní pé tí ó bá ti mọ̀ wá ẹni ọ̀tá ẹni ṣó ń ṣá lónìí tòun mo mọ̀ wá ẹni mo tẹ́lẹ̀ ló jẹ́ kí n máa rò fáráyé fáwọn tó mọ̀ tó máa lérò pẹ́kùn ni kò fẹ́ràn alábòsí pẹ̀lú ní ìtẹ̀mẹ̀lẹ̀kùn bàbá mi tí mo rí ìtún máa fẹ́ràn àkóyàwó kó tó bá yànjà àti kọ́ máa ṣe kìlọ̀ fún ẹni ò súnmọ́ dàdí rárá ò ní ilé mọ̀ wá o mo ní bàbá mi tí mo ń sọ Òṣùpá bàbá Súlíyà Àyìnlá Òṣùpá bàbá Akímù Kórèdé mo ní tẹ́ bá gọ́rí àlejò kòkòkò bàbá ẹ máa rò pé burú ni gidi gan ṣùgbọ́n tẹ bá súnmọ́ tán pẹ́kípẹ́kí ẹ máa mọ̀ kó dání wá ó dàgbọ́. mo nínú mi máa ń dùn tí n bá ti rántí pé mọ́kàn nínú ọmọ Òṣùpá ni mí tó ń kọrin ọgbọ́n tó ń forin mọ́kàn tó ẹ̀ lò ibikíbi tí mo máa dé mo máa ń fọwọ́ sọ̀yà olùfìmọ̀ tọkàntọkàn sáni ló dájú. ànínú mi máa ń dùn tí bá ti rántí lẹ́yìn kọ́kàn nínú ọmọ Òṣùpá ni mí tó kọrin ọgbọ́n tó ń forin mọ́kàn tó ẹ̀ lò ibikíbi tí mo máa dé mo máa ń fọwọ́ sọ̀yà olùfìmọ̀ tọkàntọkàn sáni ló dájú. bàbá ẹ̀ ló yẹ níwé mo ní wújà tí mo fẹ́ ká ṣàkíyèsí orí Òṣùpá ó ti kúrò ní wàsà ó ti di wọ́n tẹ̀ǹtà hàn èèyàn ń wá tí wọ́n bá ti ní ìṣòro tó bá wọ́n rí tó fi ìpàrọ̀nù rẹ àbí nígbà tó bá ṣe nǹkan ẹ̀yẹ tó bá wọ́n rí tó fi ṣàríyá àbálẹ́ níyàn tó bá sáré ayé jù wó tó bá wọ́n rí tó fi ṣèkìlọ̀ fún àbáyẹ́nì tó ń ṣe ìbẹ̀lẹ̀ wọ́n wá wọ́nì tó ń fi ìṣèṣítì fún gbogbo aspect of life pátápátá gbogbo ẹ̀ l'Òṣùpá ti forí tọ́ mo gbà fún ẹ bàbá Súlíyà níbi iṣẹ́ fújì bí ìpè mo orí torí pé mo tún wá kọrin débi tán ṣe Dànsákì mi Dànsákì Balógun Olúfìmọ̀ wọ́n ti bá kọrin gẹ́gẹ́ bíi ti Òṣùpá èmi kò gara sókè Dékúnlé mo ṣèṣì ọ̀gá. bàbá o Olúfìmọ̀ lọ́wọ́ ìtìta lẹ́nu gangan ó ti àtọ̀gọ́ Olúfìmọ̀ lọ́wọ́ ìtìta lẹ́nu gangan ó ti àtọ̀gọ́. àwọn èèyàn ńláńlá náà ti bọ́ra pọ̀ síbẹ̀ o Olúfìmọ̀ Òṣùpá ti wá ní igi àràbà tó lẹ́ka nílé ó tún lẹ́ka lóko ó lẹ́ka ní Naija ó tún lẹ́ka lókè òkun àwọn èèyàn pàtàkì nínú Olúfìmọ̀ ẹ̀rí ojújojú lọ́wọ́ ẹ máa jiyàn sí ẹ̀wọ̀n Olúfìmọ̀ fámílẹ̀ máa fi wẹ́ẹ̀bì àwọn olóògbé. lọ́jọ́ ní ṣé bá sọ pé ó mọ̀ pé Balógun confam ní nínú olórin wọ́n fi mí yangàn láwùjọ tó bá sọ pé ó mọ̀ wá ló lọ bí bàbá nílé bàbá lọ́mọ má ṣe kátikáti farabalẹ̀ kó lọ gbórí lẹ́mìí wá rí pé bí Òṣùpá ló ṣe kọ́ ọ̀rẹ́ pẹ̀lú ọgbọ́n ẹbí Olúfìmọ̀ lè bí ṣe. ń fara bí agbátá kìtì pátá àlùjọ̀nù nínú orin gbogbo ara kìí kéèké ẹ̀rí daṣọ tí bàtà tí mú mú ọ̀rọ̀
kárí máa tún ìjìnlẹ̀ rí èmi tí bá ń gbèdè kárí máa tún jájá ẹ̀rín bàdá tí wọn kò dárí ìṣẹ́jú sẹ́lọ̀ rẹ̀ máa wulẹ̀ fi wéra ìbáyàtọ̀ sẹ́kọ̀ọ́ orí ìhùwẹ̀.